mo kì í kábọ̀ sí Ajaabale ìròyìn amúlúdùn mẹ́wàá látòrí ayélujára. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá, ìwé ìpẹ̀jọ́ ti lọ sọ́dọ̀ ẹni tí ó jẹ́ gómìnà fún ilé ìfowópamọ́ àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn Godwin Emefiele, láti ọ̀dọ̀ ẹni tí ó jẹ́ agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn, ìyẹn Tọ́pẹ́ Àlàbí, ló pe Emefiele wípé kó nìṣó ní ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tí ń bẹ lẹ́kọ̀ọ́. Ó sọ wípé ẹ̀sùn tí wọ́n fi kan Godwin Emefiele kò ṣí ẹ̀yìn àìrí owó náírà náà, pàápàá látìgbà tí wọ́n ti ṣe owó náírà tuntun tí í ṣe igba náírà, ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àti ẹgbẹ̀rún kan náírà. Ó sọ wípé bí àsìkò yìí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sì ń rí ọ̀pọ̀lọpọ̀ ìnira láti ara àìrí owó náà. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án, ọ̀pọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára ni wọ́n ti ń fajúro tí wọ́n sì ń sọ wípé a ti mọ̀ wá yín látàrí bí ìjọba ìpínlẹ̀ Èkó ti gbé owó ọkọ̀ eléyìí tí ń ṣe ti ọkọ̀ ìjọba sókè padà sí iye tó ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bí a kò bá gbàgbé wípé nílọ́lọ́ yìí òun ni wọ́n kéde ìjáwálẹ̀ àti àdínkù sí owó ọ̀hún pẹ̀lú ìdá 50% tí í ṣe 50% discount, lẹ́yìn tó sì jẹ́ wípé ó rọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lọ́rùn látàrí wípé wọ́n fẹ́ dìbò gómìnà ní ìpínlẹ̀ Èkó. Ṣùgbọ́n ní báyìí àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìgbòkègbodò ọkọ̀ ní ìpínlẹ̀ Èkó, àjọ Làmátà, ni wọ́n ti sọ wípé owó ọ̀hún ti padà sí bó ti wà tẹ́lẹ̀, tí àwọn ọmọ Nàìjíríà pàápàá àwọn ènìyàn ní ìpínlẹ̀ Èkó sì ń sọ wípé èyí ti rí olúwa mi. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ, gbajúgbajà òṣèré Folúkẹ́ Dáramọ́lá òun ló ti fi ìkọminú rẹ̀ hàn lórí ìtàkùn ayélujára, pàápàá lórí àwọn ìwà àrífín ọlọ́kan-ò-jọ̀kan eléyìí tó máa ń ti ọ̀dọ̀ àwọn ènìyàn jáde. Ó ṣàlàyé lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé àìbọ̀wọ̀ fágbà àti àìbìkítà lórí ọ̀rọ̀ ẹnu tó ń ta àìkóra ẹni ní ìjánu ló pọ̀ jáǹtìrẹrẹ lórí ìtàkùn ayélujára. Ó fi ìkọminú rẹ̀ hàn lórí ìtàkùn ayélujára rẹ̀, ẹ gbọ́ díẹ̀ níbẹ̀. How did it degenerate to this? Somebody as young as a girl coming on my page to write crap for what? And people will say all sorts. Hey. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje, di àsìkò yìí òun ni fọ́nrán fídíò gbajúgbajà Akorin ní Portable sì ń já rànyìnrànyìn lórí ìtàkùn ayélujára látàrí bí àwọn ọlọ́pàá ti lọ ka mọ́ iléeṣẹ́ rẹ̀ eléyìí ti ṣe ilé ìtajà ọtí tó ṣí kalẹ̀ sí ìpínlẹ̀ Ògùn, tó sì sọ wípé wọ́n wá fi ọwọ́ òfin mú òun láì ṣe ohunkóhun. Ó ń pariwo lórí ìtàkùn ayélujára náà, kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ń tẹ̀lé lórí ìtàkùn ayélujára lójú ẹsẹ̀ láti lọ wò wípé kí ni tó ń ṣe arákùnrin ọ̀hún gan, kí ló fa ìdí tí àwọn ọlọ́pàá fi wá mú. Ẹ wo díẹ̀ nínú fọ́nrán rẹ̀. Dadu, I live in this zoo, babu. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà, àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti sọ àsọyán wípé lótìtọ́ ni àwọn ikọ̀ àwọn lọ láti lọ fi ọwọ́ òfin mú gbajúgbajà Akorin ní Portable látàrí wípé àwọn ti fi ìwé pè bí ẹ̀mẹrin ṣùgbọ́n tó kọ̀ láti wá. Bí a kò bá gbàgbé wípé nílọ́lọ́ yìí òun ni Portable ń pariwo kíkankíkan lórí ìtàkùn ayélujára lánàá òde yìí wípé àwọn ọlọ́pàá kan dédé wọ iléeṣẹ́ òun láti wá fi ọwọ́ òfin mú òun láì jẹ́ wípé òun ṣe òun kankan, tí fọ́nrán fídíò rẹ̀ sì gba gbogbo orí ìtàkùn ayélujára kan. Ní báyìí ẹni tó jẹ́ alukoro fún àjọ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn, Abímbọ́lá Oyèyẹmí, ti sọ wípé gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ yẹn iléeṣẹ́ ọlọ́pàá mọ̀ sí látàrí wípé wọ́n ti mú ẹ̀sùn Portable wá sí iwájú àwọn, báwọn sì ń pè láti fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ṣùgbọ́n tó kọ̀ láti wá. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún, gbajúgbajà òṣèré Ìyábọ̀ Òjó àti olólùfẹ́ rẹ̀ Pọ̀lọ́ ni àwọn pẹ̀lú ti darapọ̀ láti ṣe nínú ìtakọ̀ngbọ̀n ìjókèsókè tí í ṣe eléyìí tó ń lọ lórí ayélujára. Bí a kò bá gbàgbé wípé láti bí oṣù mélòó kan báyìí ó ní jújú ike olómi sókè tí ó sì fìdí lélẹ̀ tí ń já rànyìnrànyìn lórí ìtàkùn ayélujára, léyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú mọ̀ọ́ká bẹ̀rẹ̀ sí ní máa kópa. Àmọ́ látìgbà tí ìtakọ̀ngbọ̀n ọ̀hún ti jáde, gẹ́gẹ́ bí gbogbo ènìyàn ti mọ gbajúgbajà òṣèré Ìyábọ̀ Òjó sí láti máa kópa nínú ọlọ́kan-ò-jọ̀kan ìtakọ̀ngbọ̀n, pàápàá lórí ìtàkùn ayélujára Instagram àti TikTok. Òun pẹ̀lú kò tí ì kópa nínú eléyìí àfi bí ó ṣe fi fọ́nrán fídíò tòun ti ọkọ rẹ̀ síta. Ẹ wò díẹ̀ nínú ẹ̀. Over the bar one more time.
ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gbajúgbajà ìlúmọ̀ọ́ká dẹ́rìn pòṣónú ní Ganiu Kẹ́hìndé Mọ̀rúfù tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí ìjọba làǹdẹ̀ òun ni wọ́n ti ń wá báyìí. Ìyàwó rẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlúmọ̀ọ́ká gbogbo ló ń fi fọ́nrán fídíò àti àwòrán rẹ̀ sórí ìtàkùn ayélujára wọn wípé tí a bá rí ẹnikẹ́ni tó rí ibi tí arákùnrin ọ̀hún wà kó tètè fi tó àwọn ọlọ́pàá tàbí ẹnikẹ́ni létí lórí ìtàkùn ayélujára látàrí bí ìyàwó rẹ̀ ti ń sọkún tó sì ń béèrè fún ọkọ rẹ̀ wípé ó kó àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ sínú ilé kò sì sí ẹnikẹ́ni tó mọbi tó gbà lọ bí àsìkò tí à ń kó ìròyìn yìí jọ. Ẹ wo díẹ̀ nínú fọ́nrán rẹ̀. Àti jẹ́ta ọkọ mi ti kúrò nílé látàlẹ́ jẹ́ta. Please, I don't know if you have any clue about him, if you say anything about him, if you notice anything about him before, please, you can contact me, you can send me message. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta gbajúgbajà òṣèré ni Tèmítọ́pẹ́ Ṣọ́lájà òun ló ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ pé òun ti padà dé o wípé ṣé wọn kò ṣe àárò òun púpọ̀ bí a kò bá gbàgbé pàápàá àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ tó ń ti alátẹ̀lé Tèmítọ́pẹ́ Ṣọ́lájà wọ́n á rí wípé lẹ́nu ọjọ́ mélòó kan ó ní ó ṣe àfẹ́ẹ̀rí lórí ìtàkùn ayélujára ṣùgbọ́n ní báyìí ó ṣe fọ́nrán fídíò láti sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé òun ti padà dé sórí ìtàkùn ayélujára ọ̀rọ̀ ẹ̀rí tí ìyàwó gbajúgbajà ìránṣẹ́ olúwa ìyẹn màmá Faith Oyèdépò sọ lórí ìtàkùn ayélujára ti di ohun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń gbà bí ẹni gbàgbá ọtí. Màmá yìí ló lo ìtàkùn ayélujára láti sọ nípa ẹ̀rí ńlá eléyìí tí Olódùmarè ṣe fún un nígbà tó ń bẹ nínú oyún. Ó sọ wípé òun rí ẹ̀jẹ̀ léyìí tó túmọ̀ sí wípé oyún òun ti bàjẹ́ tó sì jẹ́ wípé nígbà tí bàbá David Oyèdépò dé tó ń sọ fún wípé mo rí ẹ̀jẹ̀ kódà èyí túmọ̀ sí oyún ti wálẹ̀. Ó ní lójú ẹsẹ̀ ni bàbá náà sọ wípé oyún tòun ò wálẹ̀ o nítorí náà fún mi lóúnjẹ kí n jẹ. Ní báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ayélujára ni wọ́n ti ń sọ wípé ọ̀rọ̀ náà kò lè rí bẹ́ẹ̀ rárá. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ẹ wo bí mo ṣe ń wo àwọn ènìyàn tí wọ́n ń ṣàròyé láì mọ ohun tí Ọlọ́run ní ìpamọ́ fún wọn. Ẹni tó sọ ọ̀rọ̀ yìí lórí ìtàkùn ayélujára rẹ̀ ní gbajúgbajà akọrin ẹ̀mí ni Adeyinka Alaseyori látàrí àwòrán rẹ̀ kan tó fi sórí ìtàkùn ayélujára Instagram tó sì fọwọ́ lẹ́rán. Ó ní bí mo ṣe máa ń wo àwọn ènìyàn tí wọ́n ń ṣàròyé rèé láì mọ ohun tí Ọlọ́run ní pamọ́ fún wọn. Ó wá ń gbà wọ́n nímọ̀ràn wípé ẹ má ronú àròjù o ẹ má sì ronú para yín nítorí wípé ohun gbogbo sì ń padà bọ̀ wá dẹ̀rọ̀. Kò ní jù báyìí lọ fún Ajaabale ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ ká máa rántí wípé gbogbo ipá ni kò sà láti rí dájú wípé ó ń ṣe ohun gbogbo tó ń fún ọ láyọ̀. Ó dàbọ̀.